ìjà burúkú tó jẹ́ ìjà àgbà ó ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí o lágboolé fújì láàrin àwọn gbajúgbajà olórin fújì méjì ni alhaji táyé àkàndé adébísí ẹni tí ó gbajúmọ̀ mọ̀ sí táyé currency tàbí àpèsè àkọ́kọ́ àti rẹ̀mí àlùkò ẹni tí ó gbajúmọ̀ mọ̀ sí igwe fújì tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó ti ń jẹ́ ìrìnrìn débi pé àwọn olólùfẹ́ àwọn méjèèjì wọ́n ti ń sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ sí ara wọn lórí ọ̀rọ̀ náà. ǹjẹ́ kí ni ó fẹ́ fa ìjà láàrin táyé currency àti rẹ̀mí àlùkò débi táwọn olólùfẹ́ wọn tó ti ń sọ̀kò ọ̀rọ̀ síra wọn? ó mà ní ìfọ̀rọ̀wérọ̀ kan tí rẹ̀mí àlùkò tó ṣe báyìí èyí tó gba orí ẹ̀rọ ayélujára lọ tó ti gba orí ẹ̀rọ ayélujára kan nínú ìfọ̀rọ̀wérọ̀ náà èyí tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tó rí fọ́nrán díẹ̀ ńbẹ̀ lórí ẹ̀rọ ayélujára ẹni tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún rẹ̀mí àlùkò ló ti ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé ní àìmọye ọdún ìyún níwọ̀n ọdún 1990s wípé kí ló fẹ́ sọ nípa àwọn olórin tó wà nígbà náà. àsìkò náà sì ni rẹ̀mí àlùkò ń fèsì wípé lásìkò tó ń wí yìí alhaji abbas akande abdulkudus ìyẹn ẹni tí ó gbajúmọ̀ sí Òbésèré olówó àlẹ́yìn agbègbè Èbúté Mẹ́ta ó ní alhaji wàsíù alábí ọdẹtọ́lá tí ó gbajúmọ̀ sí Pasuma òun wà lágbègbè Mùṣín nígbà náà ó ní alhaji saheed okunọlá tí ó gbajúmọ̀ sí Saheed Òṣùpá òun wà lágbègbè Àjẹgúnlẹ̀ ó ní alhaji sulaiman alao ẹni tí ó gbajúmọ̀ sí Àtàwẹ́wẹ́ òun wà lágbègbè Lagos Island bẹ́ẹ̀ ló ní alhaji sulaiman adio ẹni tí ó gbajúmọ̀ sí Àtàwẹ́wẹ́ ó lágbègbè Mùṣín ni òun náà wà. níbẹ̀ ni oníbèrè tí wàá béèrè pé nígbà tó ń ka gbogbo àwọn olórin yìí níbo wà ní tìrìlẹ́dà ìyẹn alhaji alamu gbọ́lagadé tí gbogbo ayé tìrìmísírì àlàmú gbọ́lagadé tí ó gba ìmọ̀ sí tìrìlẹ́dà ó ní níbo ni ó wà ní tiẹ̀ Rẹ̀mí àlùkò níta ló ń jẹ́ tìrìlẹ́dà ó ní òsẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ńgbà náà o kò tí ì sẹ́ni tó mọ̀ òkòlò ẹ̀ lọ́yọ̀ọ́ kò sì tí ì sẹ́ni tó mọ̀ ipò ńkọrin eléyìí ló wá jẹ́ kó ní ìbéèrè tó béèrè pé ó dáa táyé currency tóun náà wà nígbàdàn bíi ti tìrìlẹ́dà ńkọ́ níbo ló wà ní gbogbo ìgbà náà nígbà tó ń ka ẹni tó wà ní agbègbè báyìí tán dibẹ̀ mú níṣẹ́ ni tẹ́yìn Rẹ̀mí àlùkò ló ní ta ló mọ táyé currency ńgbà náà ó ní òsẹ́ni tó mọ̀ ó ní ò tí ì máa kọrin kódà Rẹ̀mí àlùkò jẹ́ kó di mọ̀ pé òun ò sọ̀rọ̀ ẹ̀yìn onígbangba lòun ti ń sọ ó ní táyé currency kò sẹ́ni tó mọ̀ ńgbà yẹn àti pé ẹ̀gbọ́n ẹ̀ alhaji Kọ̀mí Jackson ni lòun mọ̀ nígbà náà. ọ̀rọ̀ tí Rẹ̀mí àlùkò tó tún ń pè ní bàbá bọ́sẹ̀ tó sọ rèé o tó fi di ariwo ńlá káàkiri orí ẹ̀rọ ayélujára tí wọ́n sì ní ọ̀rọ̀ tó sọ túmọ̀ sí bó ń pe táyé currency ní ọmọlẹ́yìn ẹni iṣẹ́ fújì àti ọmọ ẹni iṣẹ́ fújì tọ́rọ̀ yìí sì ti já rìnrìn bó ti jẹ́ pé táyé currency kò tí ì fèsì lásìkò tá a ṣàkójọpọ̀ rẹ̀ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti di yánpọnyánrin o ó ti di ìjà ó sì ti di èyí táwọn olólùfẹ́ àwọn méjèèjì tá ń fà láàrin ara wọn.